sẹ́nitọ́ Soliu Mustapha ṣe àgbékalẹ̀ owó àti àwọn nǹkan míì gẹ́gẹ́ bí ètò ìrànwọ́ fún àwọn tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé ńìlọrin. ọmọlẹ́gbìmọ̀ asòfin tó ń ṣojú fún ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara ní ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ sẹ́nitọ́ Soliu Mustapha ti ṣe àgbékalẹ̀ owó mílíọ̀nù 2 náírà àti oúnjẹ fún àwọn tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí lágbègbè Alóore àti Ìta-Àmọ́dù ìlú Ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ Kwara. Eléyìí ló wà nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ pàtàkì lẹ́ka ìròyìn fún sẹ́nitọ́ ọ̀hún Nassif Ṣọlágbẹrú fi síta lọ́jọ́ Àìkú Sunday tó tẹ iléeṣẹ́ atótó arére online TV lọ́wọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé pé sẹ́nitọ́ ọ̀hún ṣe àgbékalẹ̀ oúnjẹ bíi ìrẹsì, gàrí, ẹ̀wà, epo pupa, òróró pẹ̀lú owó mílíọ̀nù kan náírà fún àwọn tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé ní Alóore àti àwọn ti Ìta-Àmọ́dù náà. Nígbà tí ó ń ṣe àgbékalẹ̀ àwọn nǹkan wọ̀nyí, sẹ́nitọ́ Mustapha tí Alhaji Shuaib Ambali ṣojú fún ló ti sọ di mímọ̀ pé ètò ìrànwọ́ náà wà fún láti mú ìtura bá èyíkéyìí ìnira tí àwọn tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún lè máa kojú lọ́wọ́lọ́wọ́ látàrí ìṣẹ̀lẹ̀ náà, tí ó sì ṣe ìlérí láti tẹ̀síwájú nínú ṣíṣe àtìlẹ́yìn fún wọn. Tí àwọn ènìyàn ọ̀hún náà dúpẹ́ lọ́wọ́ sẹ́nitọ́ Mustapha pẹ̀lú bí ó ti nawọ́ àánú sí wọn lásìkò tí wọ́n nílò rẹ̀, tí wọ́n gbà ládùúrà pé kí Ọlọ́run túbọ̀ máa tẹ̀ síwájú sí i. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online TV